A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ti ń ṣèwádìí lórí ikú tí ó yáwọ́ pa adarí ìpínlẹ̀ Cross River Ògbónná Uzoma. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ lórí bí wọ́n ṣe rí òkú òṣìṣẹ́ àjọ NDLEA nínú ilé ìtura kan ní ìlú Calabar lánàá Ọjọ́bọ̀, nígbà tí àwọn òṣìṣẹ́ rẹ̀ wá láti wá gbé lọ ibi tí wọ́n fẹ́ lọ. Lónìí ni alága àjọ NDLEA Buba Marwa pàṣẹ kí wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí láti Maiduguri, ìpínlẹ̀ Borno, níbi tí ó ti bá wọn kópa nínú ìpàdé pẹ̀lú àwọn adarí àjọ ìjọba tí ẹ̀ka ìdájọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ni Marwa ti pàṣẹ fún Zonal Commander Zone 14 Matthew Ewa kí ó kọjá sí Calabar láti lọ ṣe àtìlẹ́yìn fún ìwádìí àwọn ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀. Marwa ní olóògbé Uzoma tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ 18 oṣù kẹjọ ní ìpínlẹ̀ Cross River gba yàrá sí ilé ìtura bí ó ti ń wá ọ̀nà àti rí ilé tí ó dára gbà. Ó yẹ kí ó darí àwọn òṣìṣẹ́ rẹ̀ fún iṣẹ́ láago 10 òwúrọ̀ àná. Wọn kò rí i pé lórí aago. Àwọn òṣìṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé ìtura náà gbìyànjú àti kàn sí i tí wọn kò ṣe àṣeyọrí. Èyí ló mú òṣìṣẹ́ ilé ìtura wá ọ̀nà àti já òrùlé wọ yàrá rẹ̀ kí wọ́n tó bá òkú rẹ̀ nílẹ̀. Lẹ́yìn èyí ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀. Ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ohun tí ó fa sábàbí ikú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara dé sí pápákọ̀ òfurufú Port Harcourt Omagua ní ìpínlẹ̀ Rivers. Ọkọ̀ òfurufú rẹ̀ balẹ̀ láàrin aago 12:05 òwúrọ̀ òní bí àwọn alátìlẹyìn rẹ̀ ṣe ń dúró dè láti sọ̀kalẹ̀. Síwájú àkókò yìí ni ìpòrúurú ọkàn bẹ́ sílẹ̀ látàrí àìrí gómìnà lẹ́yìn tí alákòóso ìpínlẹ̀ Vice Admiral Ibokete Ibas gbé ìjọba ìlú Òfararọ sílẹ̀. Àwọn alátìlẹyìn gómìnà ya lọ ẹnu ibodè ilé ìjọba Port Harcourt láti lọ kí i káàbọ̀ lẹ́yìn oṣù 6 tí ó ti ń rọ́kúnlé, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wọn kò kófìrí Fubara. Òwúrọ̀ òní ni wọ́n tún padà sí pápákọ̀ Omagua lẹ́yìn tí ó kí àwọn alátìlẹyìn rẹ̀ ní ibi ìgbàlejò pápákọ̀ ni ó wọ ọ̀kan lára ọkọ̀ akọ́wọ́rìn tí wọ́n wà kalẹ̀ bí ó ti mórí lé ilé ìjọba ìlú Port Harcourt tí ó ṣe àfihàn òpin sẹ̀ríà olóṣù 6 àti awuyewuye ìpínlẹ̀. Bí gómìnà ti ń dé ni àwọn alátìlẹyìn rẹ̀ gba gbogbo ojú pópó àti ìta ilé ìjọba pẹ̀lú àsíá lọ́wọ́ bí wọ́n ti ń kọ orin ìṣọ̀kan pẹ̀lú ayẹyẹ tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àṣeyọrí fún ìjọba àwaarawa. Lẹ́yìn èyí ni Fubara bá ará ìlú sọ̀rọ̀ bí ó ti fi dá wọn lójú wípé ìṣèjọba rẹ̀ yóò tẹ̀síwájú àti máa ṣiṣẹ́ fún àǹfààní ará ìlú. Gómìnà fi ìdùnnú rẹ̀ hàn sí ará ìlú àti àwọn olùgbé ìpínlẹ̀ fún ìgbàlejò ńlá tí wọ́n ṣe fún bẹ̀rẹ̀ láti pápákọ̀ ní Omagua, ìjọba ìbílẹ̀ Wéré. Ó ní òun mọ̀ wípé gbogbo wọn ni wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Ó ṣe àpèjúwe ìgbàlejò rẹ̀ ní àfihàn ìfẹ́, ìgboyà àti ìṣọ̀kan. Gómìnà ní òun mọ rírì ìfẹ́ tí wọ́n fi hàn lánàá nítorí gbogbo rẹ̀ lòún rí nínú àwòrán. Ó ní èyí kìí ṣe ayẹyẹ lásán ṣùgbọ́n ìfìdímúlẹ̀ àjọṣepọ̀ bond láàrin ìṣèjọba rẹ̀ àti ará ìlú. Ó fi kún un wípé òun yóò bá gbogbo ìpínlẹ̀ sọ̀rọ̀ láago 6 ìrọ̀lẹ́ òní láti fi ìmoore hàn sí gbogbo àwọn tí wọ́n mú àlàáfíà jọba ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu bá wọn kópa nínú ìgbéyàwó Fathia Nasiruddin, ọmọkùnrin gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara, Sẹ́nẹ́tọ̀ Abdulaziz Yari, tí ó wáyé ní mọ́ṣáláṣí Sultan Bello ní ìpínlẹ̀ Kaduna. Níbi ìgbéyàwó yìí láti rí àwọn àgbààgbà olóṣèlú, ọba aládé, aṣíwájú ẹ̀sìn àti ọ̀gá ilé-iṣẹ́ jákèjádò orílẹ̀-èdè. Síwájú ìgbéyàwó yìí ni wọ́n ti mú ètò ààbò le dọindọin. Gbogbo ilé ìtura ni wọ́n gbà tán. Gómìnà
Gómìnà Uba Sani ni ó lọ gba àlejò ààrẹ ní pápákọ̀ òfurufú Kaduna bí àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú àti olùgbé ṣe fìlù àti fọn kí ààrẹ káàbọ̀ pẹ̀lú orin ìṣọ̀kan. Níbi ìgbéyàwó yìí láti rí àwọn ajagun-fẹ̀yìntì àti mínísítà àná bíi Tukur Buratai, Isa Pantami, alága APC Dókítà Nentawe Yewada, Nuhu Ribadu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn lọ́balọ́ba ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì, Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé àti Emir Zazzau Ambassador Ahmad Bamalli. Lẹ́yìn ayẹyẹ ni Tinubu tẹkọ̀ létí lọ ilé olóògbé ààrẹ àná Muhammadu Buhari láti lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn pẹ̀lú ẹbí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ezekiel Nathaniel ti fìtàn balẹ̀ níbi ìdíje àṣekágbá eré sísá 400-meter World Athletics Championship tí ó wáyé ní Tokyo bí ó ti gba ìpele kẹrin pẹ̀lú 47.11 seconds. Ẹlẹ́sẹ̀ ehoro ẹni ọdún 22 parí ìlà rẹ̀ lẹ́yìn Abdulrahman Samba ọmọ ilẹ̀ Qatar tí ó parí ìdíje tirẹ̀ pẹ̀lú 47.06 seconds. Rai Benjamin ará ilẹ̀ Amẹ́ríkà ni ó gba góòlù pẹ̀lú 46.52 lẹ́yìn tí ó ti kọ́kọ́ gba silver àti bronze, nígbà tí Alessandro Santos ará ilẹ̀ Brazil gba silver pẹ̀lú 46.84 seconds. Nathaniel ni ọmọ Nàìjíríà àkọ́kọ́ láti dé ìpele àṣekágbá 400 meter níbi ìdíje àgbáyé láti ìgbà tí Henry Anike ti gbà ní ọdún 1987 láti fòpin sí ìdádúró ọdún méjìdínlógójì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.